ẹ jẹ́ á gbàdúrà o. Bàbá wa tí ń bẹ lọ́run a dúpẹ́ lọ́wọ́ nítorí pé ń lo Olúwa ní orúkọ Jésù ti Násárẹ́tì Olúwa gbọpẹ́ wa. Ọ̀rọ̀ yóò tún jáde lọ lónìí. Olúwa lò fógo rẹ o ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ǹjẹ́ mo tún kí a kú àsìkò yìí o. Èmi nípa ìtọ́ wa náà ni o. Èmi nípa ìtọ́ Gbadé Ògúnlànà. A dúpẹ́ torí pé Ọlọ́run ṣeun àánú ẹ̀ dúró láéláé o. Ní àṣálẹ́ yìí nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run a tún ń tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀run rere àtọ̀run àpáàdì. Oríṣiríṣi tẹ́ẹ̀sì làwọn èèyàn kọ sí mi láàrin ọ̀sẹ̀ ó sì dáa. Ẹ mọ̀ pé mi a máa fẹ́ ká kọ tẹ́ẹ̀sì ibẹ̀ mo ti fi mọ̀ àwọn abala tí ó bá yé a dáadáa. Àwọn tó yẹ kí n tún ṣe àtúnsọ rẹ̀ àtúnwí ẹ̀ kó fi lè kílíà sí a dáadáa. Ibi tẹ́ẹ̀sì wa mo ti mọ̀. Ìdí náà tó jẹ́ wípé ẹ máa kọ tẹ́ẹ̀sì tí ó bá yé a. Sẹ́rí wọn ò kò yà mí lẹ́nu tó bẹ́ẹ̀. Ẹ rí wípé tó bá di ká mú ìdánilẹ́kọ̀ọ́ nípa ọ̀run ní ọ̀nà tá a gbà tí mo fi ń kọ́ wa yìí kò fẹ́ wọ́pọ̀. Ẹnìkan kọ tẹ́ẹ̀sì sí mi kódà ìránṣẹ́ Ọlọ́run kan sọ fún mi pé pàtọ́mọ̀ làwọn náà wọ́n láwọn ò tí ì gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ bí irú eléyìí Ọlọ́run ṣeun. Torí pé àti ìgbọ́ irú ìdánilẹ́kọ̀ọ́ lọ́pọ̀ gbà báyìí a máa ṣe tí èèyàn wìnrìnwìnrìn. Ìdí náà tó jẹ́ pé tí ó bá tí kílẹ̀ àṣẹ dáadáa ẹ rí i pé lèmi náà ṣe ń ṣàtẹnumọ́ rẹ̀ kó lè yé a dáadáa. Ọ̀run wà ohun tí mo mọ̀ dáadáa ni. Ẹnìkan béèrè lọ́wọ́ mi pàtó wa ṣé ẹ ti kú rí ni ẹ jẹ́ n sọ tọrọ fún yín. Ǹjẹ́ ẹ mọ̀ pé kò nílò kéèyàn kú kó tó rọrùn. Ọlọ́run lè sí èèyàn lójú nínú ayé yìí kó sì rọrùn láìsí pé ọfà yé lẹ̀. Kódà Ọlọ́run lè mú èèyàn lọ ọ̀run kéèyàn sì wà láyé báyìí. Ẹran ara rẹ̀ wà láyé ẹ̀mí rẹ̀ ò sì kó ònú ẹ̀ yóò sì lọ ọ̀run. Ńgbà ń bá wọnú ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ dáadáa níbi táàyè bá gbà wàdé wọ́n ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ fún wa. Sẹ́ẹ̀rí Ọlọ́run ti mú àwọn èèyàn lọ sọ́run. Ojúṣe mi nínú ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ ni kó lè yé gba gbogbo wa dáadáa. Wọn ò fẹ́ kọ́ Ọlọ́run àpáàdì mọ ọmọ tí mò ń sọ dáadáa. Sẹ́ẹ̀rí tó wá ṣẹlẹ̀ rí o. Ǹjẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run Olódùmarè mọ̀ Ọlọ́run ló rán mi kí n wá kọ́ yín. Ọlọ́run mọ̀ Èṣù náà sì mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ mò ń sọ. Ìdí náà mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa. Ọ̀run rere wà ọ̀run àpáàdì wà. Èèyàn nílò láti ní ìyípadà ṣẹ̀dá rẹ̀ kó ní ṣẹ̀dá Èṣù tá a jogún nígbà tí Ádámù àti Éfà tí wọ́n ṣẹ̀ sí Ọlọ́run Olódùmarè. A nílò ìyípadà ṣẹ̀dá òun. Ó ní kọ́kọ́rọ́ ó ní ìwé ìrìnnà síjọba ọ̀run. Ǹjẹ́ a ti tún ọ bí nínú Jésù Olúwa wa? Tá a bá tí ì tún ọ bí n ò ní parọ́ tán àjẹ èèyàn á lọ ọ̀dọ́bọ ọ̀run. Torí kíni wàhálà ọmọ ẹ̀dá ni pé ọmọ ẹ̀dá ní ṣẹ̀dá Èṣù. Ibi Èṣù bá wà lẹ́ni ọba ní ṣẹ̀dá rẹ̀ ọ lọ. Ìjọba ọ̀run kò ṣe sùn bẹ́ẹ̀ ọ̀run àpáàdì lè sùn wà. Ọlọ́run ti á ṣe ọ̀nà tá a fi lè yí ṣẹ̀dá wa padà nínú Jésù Kristi Olúwa wa. Ọ̀dọ́mọkùnrin kan wà tí Ọlọ́run mú lọ sọ́run. Ẹnìkan kọ lẹ́tà sí mi ó nípa ẹ̀tọ́ wa. Ẹ lọ́ dàbí pé báyé ìṣerí ẹ rí i pé mo ṣe fàwòrán kan hàn ní ìjẹjọ. Oòrùn wà láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ayé wọ́n wá yí oòrùn ká. Inú oòrùn la ti ń gba agbára wa. Mo ní tẹ́ ẹ bá rí i pé lẹ́sù abala ayé yìí ṣe mọ̀ pé bí bọ́ọ̀lù mo fi hàn jẹjọ. Abala ayé tọ́jẹ́ pọ́ kọ̀yìn síbi oòrùn wà ibẹ̀ lòkun máa wà. Àwọn tí wọ́n kọjú síbi oòrùn wà àwọn ni wọ́n wà láàárọ̀ àtọ̀sán. Ṣùgbọ́n ìjọba ọ̀run níbi Ọlọ́run Olódùmarè àti tẹ́ rẹ̀ wà àtàwọn èèyàn mímọ́ tá a ti rà padà nù Kristi kò sóòrùn bẹ́ẹ̀. Torí kíni pàtó wa Ọlọ́run Olódùmarè àti Jésù ọmọ rẹ̀ àwọn ni ìmọ́lẹ̀ ẹ̀bẹ̀. Àwọn ni ìmọ́lẹ̀ ẹ̀bẹ̀. Ọlọ́run bàbá mi mo gbàdúrà lórúkọ ńlá Jésù ti Násárẹ́tì lo ìdánilẹ́kọ̀ọ́ ìfógo rẹ o sí àwọn èèyàn ní ojú ọkàn kí wọ́n lè rí ní orúkọ Jésù Olúwa wa. Sẹ́ẹ̀rí àwa kan wà lásàlẹ̀ yìí Ọlọ́run fẹ́ kó o rí ó sì rí. Sẹ́ẹ̀rí ìjọba ọ̀run wà. Ìdí náà tí mo ṣe ṣàkàwé àwọn kan tí Ọlọ́run ti mú lọ mo ti ṣèwádìí wọn dáadáa
sẹ́rí ń tààmọ̀ lámọ̀ ń tààmọ̀ lámọ̀ iṣẹ́ mi lélẹ́yìí láti ṣèwádìí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè fi kọ́ wa ní tí í ṣe òótọ́ àfi tẹ́ ẹ bá sì parọ́ tanra wa jẹ tí ì rí ìdánilẹ́kọ̀ọ́ kankan tí mo kọ́ wa tí èso òótọ́ ọ̀rọ̀ mo pàdé ẹnìkan jọ kan lọ́ba ní nípa ìtọ̀ àwọn lẹ́ǹsì òṣèlú mo ní ó sì rò pé rú mi òṣèlú sì lè gba rú mi ó rò pé tí máa ń sòótọ́ báyìí ó lè ṣòṣèlú lẹ́wà yìí ọjọ́ kan bọ̀ á dé bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìsìn báyìí n ò lè lò jọ̀sẹ̀ kan ní òṣèlú tí wọ́n lè ń kó torí mi ò sòótọ́ ọ̀rọ̀ wọ́n sòótọ́ ọ̀rọ̀ wọ́n ní òṣèlú kọ́ bí ó tiẹ̀ yà kéètì ìyà lágbára Ọlọ́run àdùn sójú kan Ọlọ́run ràn án lọ o ṣùgbọ́n ẹ má jẹ́ ń parọ́ tàn yín jẹ níbi ó dé dúró báyìí irú mi ò lè pẹ́ ń bẹ̀ òṣèlú kọ́ aràn mi láti wá kó iṣẹ́ mi lélẹ̀ mo sì wádìí dáadáa mo ṣàṣàrò ní ọ̀rọ̀ Ọlọ́run mo gbòòrò tì í mo gbàdúrà ẹ̀mí Ọlọ́run sì bá ń sọ̀rọ̀ arákùnrin kan bẹ tí ń jẹ́ Robert Liardin ọmọ ọdún 8 ló wà tá a fi mú lọ ọjọ́bọ̀ ọ̀run ẹ jẹ́ ń ṣàkàwé kinní kan ẹ fi mọ̀ bíi pé mo pè mo pè níjẹ̀jọ́ torí ńlọ fífẹ́ lè kílé àṣà bíi pílánẹ́ẹ̀tì kan ni ọ̀run ṣe rí sẹ́ẹ̀rí pílánẹ́ẹ̀tì kan láyé yìí pàtọ́wọ́ èwo tó ń pílánẹ́ẹ̀tì sẹ́ẹ̀ mọ̀ pé bí olórògbòtò ni ayé ṣe rí bíi ibi èèyàn lè wá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ níjọba ọ̀run ṣe rí bíi pílánẹ́ẹ̀tì ni kan tiẹ̀ wà tó mú lọ tọ́jẹ́ pé ńgbà tí mú wọn lọ wọ́n ní ìmọ̀lára wípé àwọn ń gbanú afẹ́fẹ́ kọjá lọ ọmọ ọdún 8 ni Robert Liardin nígbà tí a mú lọ ẹ jẹ́ ń ka àkàwé tó sọ fún wa ó ní ọ̀sán gan ohun tí mo mọ̀ ni wípé à ń fò kọjá láàrin àwọn ọ̀run ní eré tí ò ní òdiwọ̀n ní àárín ìṣẹ́jú àáyá a sọ̀kalẹ̀ ní ibi pẹ̀tẹ́lẹ̀ kan tí ó tóbi ju yàrá ìgbàlejò lọ iwájú ẹnu ọ̀nà àbáwọlé kan tí wọn ò rí ètò tóbi tó bẹ́ẹ̀ rí kó tó dìgbà náà àti láti ìgbà náà ènìmọ̀ba ẹni adé ẹnu ọ̀nà náà ga ó fẹ̀ gidigidi bẹ́ẹ̀ ni kò ní àbàwọ́n kankan kódà òkúta olówó iyebíye ẹyọ kan ó ní a fi ṣe gbogbo rẹ̀ tí ó ń tàn gẹ́gẹ́ bí oòrùn sẹ́ẹ̀rí ẹni yìí ń gbà tá a mú lọ ó ní bọ́n à ń ṣe ń lọ òun rí àwọn ọ̀run ẹ rí i pé mo ṣàlàyé fún wa pé òkè níjọba ọ̀run wà ìsàlẹ̀ lọ́run àpáàdì wà èyí ni pé bí ṣe ń lọ ní rí àwọn ọ̀run ní tí ń sọ pé àwọn ọ̀run ni àwọn ìràwọ̀ àwọn sẹ́ẹ̀rí àwọn ọ̀run pọ̀ àwọn ọ̀run pọ̀ ní tí ń sọ ni pé àwọn pílánẹ́ẹ̀tì wọ́n pọ̀ gan tẹ́ bá rí àwọn awòràwọ̀ wọ́n sọ fún yín pé ní tí Ọlọ́run dá bíntín láyé nínú rẹ̀ ìyàtọ̀ táyé nísàn yòókù ni pé inú ayé nìkan ni àwọn ẹ̀dá alààyè ọmọ ẹ̀dá wà pàtó wá ṣé kò sí èèyàn ní àwọn pílánẹ́ẹ̀tì míì wọn ò sí kí ló dé ni pé ìwé Kọ́ríńtì kìíní orí 15 ó sọ ń pa Ádámù ó ní Ádámù ẹni àkọ́kọ́ Ádámù lèèyàn àkọ́kọ́ tọ́lọ́run dá inú pílánẹ́ẹ̀tì wa tá à ń pè láyé nìkan lọ́mọ ẹ̀dá wà pàtó èwo á ní à ń pè UFO ńgbọ́ bá débẹ̀ wọ́n sọ fún yín sẹ́ẹ̀rí tá a bá ń sọ ń pẹ́ ẹ̀dá ọmọ ẹ̀dá inú ayé nìkan ènìyàn wà ó nìkan kọ́ la mú lọ ẹnìkan bẹ tí ń jẹ́ Jesse Duplantis bóun ṣe ṣàlàyé tiẹ̀ bá a ṣe mò ń lọ rèé ó ní lójijì torí pé kí ni iná ọlọ wàásù bì kan ni hòtẹ́ẹ̀lì tí wọ́n wá gbà fún gẹ́gẹ́ bí òun wàásù ó wá lọ jẹun pẹ̀lú ẹni ó pè pé ó wá wàásù ibi tí wọ́n ti lọ jẹun ó ní ẹ̀mí Ọlọ́run ti sọ fóun pé padà lọ sí yàrá rẹ̀ mọ́ ti jẹun padà lọ yàrá rẹ̀ bó ṣe tilẹ̀kùn tó padà dé yàrá rẹ̀ ó sì kùnlé ó sì bẹ̀rẹ̀ sí gbàdúrà ó ní lójijì ló dàbí pé ìjì kan ló fa òun jáde nínú yàrá tó ń wà ó lóun ò wo ẹ̀yìn wò gẹ́gẹ́ bá nǹkan ṣe sọ ó ní mo gbọ́ ohùn kan tó ní wú a sì fà mí jáde láti inú ara mi mo ní ha
ń ọ̀mọ̀ bóyá àfàmì jáde taratara ni àbí ẹ̀mí mi nìkan la fà jáde. Sẹ́rẹ́ ni yìí ó ní ìṣípayá kan tí Ọlọ́run bá múyàn lọ sí ọ̀run níbi ìtẹ́ rẹ̀. Sẹ́rí mo ṣàlàyé kíní kan fáńjọ́ kan pé ara wa yìí yẹ̀pẹ̀ ni. Àwọn méjì kan pè mí ní àárín ọ̀sẹ̀, mo fẹ́ràn béèrè wọn. Wọ́n ní pàtó wa ẹni tó lódodo bá kú òkè ní lọ, tí ẹni tí ọba tí nìyé inú Kristi bá kú ìsàlẹ̀ wọn ń lọ. Wọ́n lọ́dà ńgbà tí Bíbélì sọ pé a wà gòkè padà lọ ní àsìkò ìgbéǹde ọmọ nínú Kristi tí wọ́n ń pè rapture, wípé ọ̀dà ńgbà tó bá jẹ́ pé a wà lókè bó láṣẹ àtìsàlẹ̀ lọ òkè. Mo wá ṣàlàyé fún wa pé ẹran ara wa yìí ni ó ti di yẹ̀pẹ̀. Sẹ́rí tá a bá kú báyìí ẹran ara ìsàlẹ̀ ní lọ torí yẹ̀pẹ̀ nìyí, Ọlọ́run lẹ́ẹ̀dì yẹ̀pẹ̀, ẹ̀mí wa nílò òkè. Ṣé rapture tí ẹ máa sọ ẹ̀mí wọ́n wà pẹ̀lú Kristi yóò wà mú ara rẹ̀ nísàlẹ̀ ni, ṣùgbọ́n gbàrà tá a bá ti kú báyìí ẹ̀mí ti lọ òkè, ẹran ara yìí yẹ̀pẹ̀ lásán ni. Èyí ni pé rapture tá a máa sọ ẹ̀mí wọ́n wà pẹ̀lú Kristi yóò wà mú ara rẹ̀ nísàlẹ̀. Kí ló dé tí ó fi wá mú sálẹ̀ pàtó wa? Torí pé ìgbé ayé tó tún tẹ̀ lẹ́yìn ìgbà bá fayé lẹ̀ yóò nílò ara kan. Kìí ṣe irú ara yìí náà ni ó mú, ṣùgbọ́n ẹ̀yìn dúdú náà ni. Ìwọ tó bá ti dúdú ní àti sìn lọ dúdú ni títí ayérayé. Ìwọ tó bá kúrú o kúrú títí ayérayé ni. Ọkùnrin nǹkan wà tí mo fẹ́ kọ́ a lágbára Ọlọ́run ó sì kókó kọ́ a. Sẹ́ẹ̀rí bá a ṣe rí yìí ẹnìkan ní sàmọ̀ra wa lọ́rùn àmọ̀ra wa dáadáa. Sẹ́ẹ̀rẹ́ ran ara wa yìí yẹ̀pẹ̀ lásán ni, bí ipa agbásọ̀wọ̀ lásán ni. Ikú òjò pé ajáde kú òun bẹ́ẹ̀ lọ. Ìdí nù tí mo ṣe ń ṣàtẹnumọ́ ẹ̀. Ó ṣe darapọ̀ máa, ó ṣe fayé ẹ̀ fún Jésù kí wọn náà lè wà nínú ìgbádùn ayérayé. Jesse Duplantis ó ní àfàùnjáde ẹ sì rí i pé àkàwé rẹ̀ ọjọ́ ti Paul Apostoli nínú ìwé Kọ́ríńtì kejì orí 12 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní ẹ mọ̀ pé òun náà ṣàkàwé rẹ̀ ó lóun náà ò lè sọ bóyá inú ara lòun wà tàbí inú ara kọ́ lòun wà. Ẹsẹ̀ 3 ìwé Kọ́ríńtì kejì orí 12 ó ní èmi ti mọ irú ọkùnrin bẹ́ẹ̀ yálà ní ara ni o tàbí kì í ṣe nínú ara, èmi ò mọ̀, Ọlọ́run ló mọ̀. Bá a ṣe gbé lọ sókè sí paradíṣe irú ìrírí tí Paul Apostoli ní òun náà ni Jesse Duplantis ní bí. Ó ní wọn ò mọ̀ bóyá a gbé ń lọ sókè ọ̀run taratara ni. Kí ló dé tán méjèèjì ò ṣe mọ̀? Ìdí ni pé sẹ́rí tẹ́mi wa bá jáde nú ara lè mọ̀ yàtọ̀. Ara yìí ò ní túmọ̀, ara yìí aṣọ lásán lára yìí kò ní túmọ̀. Ẹ̀mí wa tí ń bẹ nú ẹ̀ ni la ṣe ń sọ̀rọ̀. Kí ló dé tẹ̀ ṣe ń gbọ́ pàtó wa? Torí ẹ̀mí mi ń bẹ nú ara yìí ni, ara yìí kò ní túmọ̀ kankan. Èyí ni pé tí n bá jáde nú ara yìí gbogbo tí mò ń kọ àyí náà màá sì lè máa kọ àlọ. Èèyàn àgbàgbé nǹkan kan, gbogbo tó ṣẹlẹ̀ láyé pátápátá léèyàn ọ̀rántí. Kò sí yàtọ̀ náà tó o bá jáde nú ara àti tó o bá wà nú ara, aṣọ lásán lára yìí. Àgbé Jesse Duplantis lọ sọ́run. Ṣé wàá rọ́nà tá a gbé òun gbà ó tún yàtọ̀ díẹ̀. Kí n Jesse ẹ̀jẹ̀ ń bèrè lọ́wọ́ rẹ̀ ó ní mo lè rí ó ní mo jáde nínú ara pẹ̀lú eré tí ò ní òdiwọ̀n. Sẹ́ẹ̀rí kó fẹ́ jọ ti rọ̀bọ̀líádì náà. Ó nínú kinní kan la fi gbé mi, ó dàbí ọkọ̀. Ó ní bíi kẹ̀kẹ́ ogun ṣùgbọ́n kò ṣẹ̀sìn níbẹ̀. Ọlọ́yàtọ̀ díẹ̀ sínú àwọn tá a mọ̀ rí inú móhùnmáwòrán. Ṣe ni àfikínní náà dé mi pátápátá bí àgbò. Ṣùgbọ́n mo lè ríran jáde láti inú àwọn fèrèsé tó ní. Ó ní bá a ṣe ń jáde lọ mò ń rí bá a ṣe ń gba àwọn ọ̀run kọjá. Ó nígbà tó yọ dàbí wípé kẹ̀kẹ́ ogun náà tẹsẹ̀ dúró díẹ̀ ó wá dúró pátápátá. A sì ṣí ilẹ̀kùn. Bí a ṣe ṣí ilẹ̀kùn fún mi mo rí ohun tí n ò rò. Ṣe ni mo bá ara mi ní ọ̀run. Bí mo ṣe jáde kúrò nínú kẹ̀kẹ́ ogun náà ohun tí mo rí mọ̀ dára lọ́pọ̀lọpọ̀ o. Mo rí ara mi ní ọ̀run. Ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí ni paradíṣe. A ò tí ì parun.
ẹ rí i pé mo kọ́ alẹ́ kọ̀ọ̀kan pé ìsàlẹ̀ ní paradíṣe wà nínú májẹ̀mú láéláé ṣùgbọ́n Jésù jíǹde ó wá mú lọ sọ́run. Ìgbà tá a mú Jesse Duplantis lọ sọ́run ó rí paradíṣe, kódà ó rí baba Abrahamu, kódà ó rí Jónà. Èyí ni páwọn olódodo májẹ̀mú láéláé wọ́n wà lọ́run ní ìsìn níbi tá à ń pè ní paradíṣe. Paradíṣe náà la mú Paul Apostoli lọ nínú ìwé Kọ́ríńtì 2 tí mo ṣẹ̀ṣẹ̀ kà fún ayé ẹsẹ̀ 3. Ẹ rí wípé ó ní wọn mọ̀ bóyá inú ara ni o tàbí kéèṣe inú ara ni a mú mi lọ sí ọ̀run 3 ní paradíṣe. Jesse Duplantis ní bí òun ṣe dé ibẹ̀ ó ní ọ̀run ibi ìtẹ́ Ọlọ́run ohun tí mo rí ó yà mí lẹ́nu. Mo rí àwọn òkè àti àwọn pétélé àti àwọn orísun omi, kódà mo rí ó ní láì ṣe pé ó tutù, mo rí àwọn yìnyín, ẹnu sì yà mí. Èyí ni kó rí yìnyín bẹ́ẹ̀ kò tutù. Ẹ̀yin Ọlọ́run, ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ rí pé ẹ dọ́run, ẹ má tẹ̀lé tán èṣù, ẹ rí pé ẹ dé ọ̀run. Ṣé ẹ rí omi ń bẹ lọ́run? Mọ́mọ́ kan tó ń bẹ ń bẹ. Ó ní ó dàbí wípé gbogbo ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí máa kọjú lọ sí ibi ìtẹ́ Ọlọ́run Olódùmarè wà. Ìtẹ́ Ọlọ́run bẹ nínú ìlú Ọlọ́run Olódùmarè, ilẹ̀ mímọ́ ni, ibẹ̀ ni ìtẹ́ rẹ̀ wà. Ṣé ẹ rí bọ́run ṣe ríre? Ṣé ẹ rí ìlú ilẹ̀ mímọ́, ìlú mímọ́ Ọlọ́run kálá pè lónìí roboto báyìí, àyíká rẹ̀ wá ní paradíṣe. Paradíṣe táwọn olódodo ayé májẹ̀mú láéláé wà tẹ́lẹ̀ ńlá gbé lọ síbẹ̀, ńlódò yìíká ọ̀run níbi tí ìtẹ́ Ọlọ́run Olódùmarè wà. Ṣé rí bí ìtẹ́ Ọlọ́run Olódùmarè wà ńlọ ga jù nínú ìlú mímọ́ ni. Pẹ́tọ̀ wà bó lẹ́sẹ̀ mọ̀, Bíbélì sọ́nù ìwé ìfihàn wípé omi ó ń sàn jáde láti bí ìtẹ́ Ọlọ́run Olódùmarè. Ẹ rí wípé omi ègòkè, omi máa ń sàn wálẹ̀ ni. Ìwé ìfihàn ní omi ń sàn jáde, omi ìyè láti ibi ìtẹ́ Ọlọ́run Olódùmarè. Ìgbà tá a mú Jesse Duplantis náà lọ, òun náà rí i pé ibi ìtẹ́ Ọlọ́run Olódùmarè ń lọ ga jù lọ lọ́run, tí gbogbo èèyàn tí wọ́n bá kọ́kọ́ dọ́run tí wọ́n máa fẹ́ rìn lọ ọbẹ̀. Ẹgbọ́n tí ìwé Sáàmù orí 11 ẹsẹ̀ 4 sọ, ó ní Ọlọ́run wà nínú tẹ́ḿpìlì rẹ̀, ìtẹ́ Ọlọ́run ń bẹ lọ́run. Ẹni pé oní Sáàmù ó ṣàkàwé pé ìtẹ́ Ọlọ́run ń bẹ lọ́run lóòótọ́. Jesse Duplantis òun náà fi lélẹ̀ pé ìtẹ́ Ọlọ́run ń bẹ lọ́run. Jòhánù Apostoli òun náà fi lélẹ̀ pé ìtẹ́ Ọlọ́run ń bẹ lọ́run. A tún mú ẹnìkan lọ sọ́run, Kenneth Hagin. Ẹ gbọ́ bóun ṣe ṣàkàwé ẹ̀ nínú I Believe in Vision. Ó ní mo sì gbọ́ ohùn náà tó sọ wípé gòkè wá sí ìtẹ́ Ọlọ́run Olódùmarè. Mo sì tún rí Jésù Olúwa wa, ó dúró níbi tí páànù ibi tí a ti ń wàásù yẹ kó wà. Èmi àti ẹ̀ sì mo sì tẹ̀lé lọ ní àárín afẹ́fẹ́. Nígbà tá a sì ń lọ, a dé ọ̀run, a wá sí ibi ìtẹ́ Ọlọ́run Olódùmarè. Mo wò nínú ọlá ńlá rẹ̀, n ò lè wo ojú Ọlọ́run Olódùmarè, mo kàn rí fìrìfìrì rẹ̀ ni. Sẹ́rí Kenneth Hagin yìí a mú òun lọ síbi ìtẹ́ Ọlọ́run Olódùmarè. Ẹ má gbàgbé mo ṣe sọ pé ọ̀run rí, ibi tó ga jù lọ lọ́run ní ìtẹ́ Ọlọ́run Olódùmarè wà. Gbogbo ibikíbi tẹ́nikẹ́ni bá rí ó wà lọ́run, ẹ máa rí tẹ̀hún ni. Àyíká ìlú nẹ̀ ńlá wá fi paradíṣe sí, ibẹ̀ làwọn olódodo ayé májẹ̀mú láéláé wà. Sẹ́rígbà tí a mú Kenneth Hagin dé ìtẹ́ Ọlọ́run Olódùmarè, ó ní òun lè rí fìrìfìrì ẹ̀, òun ò lè rí ojú ẹ̀. Ẹ rí i pé àkàwé ọjọ́ máa ń tí Mósè sọ nínú ìwé Ẹ́kísódù orí 23, ìwé Ẹ́kísódù orí 23. Nígbà tó ní Ọlọ́run Olódùmarè fara rẹ̀ hàn mí, ẹgbọ́n tọ́lọ́run sọ fún un. Ẹ rí i pé ó fi ẹsẹ̀ múlẹ̀ ìrírí Kenneth Hagin níbẹ̀ yẹn. Ní kí n lọ sọ fún anú ẹsẹ̀ 22 ẹ̀, ó ní ó sì wí pé èmi bẹ̀ ọ́ fi ògo rẹ hàn mí. Ẹsẹ̀ 20 òun sì wí pé ìwọ kò lè rí ojú mi, nítorí kò sí ènìyàn kan tí ó lè rí mi tí yóò sì yè. Ìwé Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 20 náà,
Ọlọ́run ní sọ pé kò sẹ́ni tó lè róhùn tí ó yè ntí Jésù Olúwa wa sọ fún Kenneth Hagin náà nígbà tó náà wà nínú ọ̀tẹ̀ Ọlọ́run Olódùmarè ó ní má wojú ẹ̀ torí kẹ́ni pátọ̀ wá kí ni ó ṣẹlẹ̀ fẹ́ tó bá wojú Ọlọ́run Olódùmarè sẹ́ẹ̀rì bíi kí ló lè ṣẹlẹ̀ tí èèyàn bá bọ́ sínú àgbá epo rọ̀bì tí wọ́n wá finá sí i ntí ó ṣẹlẹ̀ sí ara èèyàn mo gbàgbọ́ pé ní ó ṣẹlẹ̀ sẹ́mi èèyàn téèyàn bá wojú Ọlọ́run Olódùmarè èèyàn ó pòórá ni bí iná ó ṣe jẹ ẹran ara èèyàn tí ó sọ di òfútù fẹ́ tẹ̀ lásán eérú bẹ́ẹ̀ lẹ̀mí èèyàn ó ṣe rí tó bá wò torí Ọlọ́run Olódùmarè à lè wojú ẹ̀ ṣùgbọ́n a lè rí ìrí rẹ̀ èyí ni pé Ọlọ́run Olódùmarè wà tó jókòó sórí ìtẹ́ ńgbọ̀ bá dijọ́ mẹ́jọ wọ́n ṣàlàyé ńbó lẹ́rù pé ìjọba wa ti rí wọ́n mọ́ fọ́n fèrè tí wọ́n bá ń kọjá lọ ìgbà tó Ọlọ́run Olódùmarè gbé ìtẹ́ rẹ̀ wá sí Sinai orí òkè Sinai tó gbé wá síbẹ̀ ìtẹ́ Ọlọ́run Olódùmarè ń tá a lè gbé káàkiri ni ó gbé wá sórí òkè Sinai Ọlọ́run Olódùmarè a máa gbé tẹ́ rẹ̀ wá kódà ẹ̀jẹ̀ ń tẹ̀síwájú sẹ́ra arábìnrin kan wà tí ń jẹ́ Marietta Davis ọmọ ọdún 25 ni ìjọba ntíìsì gan ní tiẹ̀ ń lọ ó ju 200 ọdún sẹ́yìn ní ìsìn tí Ọlọ́run mò ń lọ sọ́run 1848 ó ní mo wọnú ìran pátọ̀ ìwo tún nìyún sẹ́ẹ̀rí oríṣiríṣi ìran 3 ló wà àkọ́kọ́ náà Ọlọ́run máa síyàn lójú ẹ̀mí tó jẹ́ pé a rí ìgbésí ayé ẹ̀mí pẹ̀lú ojú ẹ̀mí ìran kejì ni kéèyàn ó ṣubú sínú ìran trance làwọn eléèbó ń pè ìran kẹta ni kéèyàn máa wo inú ẹ̀mí pẹ̀lú ojú ara báyìí ọ̀pọ̀ wa ṣe ń gbá kan pàtẹ́wọ́ ká a rò pé tíjọ wà fún nìkan nù Ọlọ́run Olódùmarè ìbà rẹ o mo rántí ọjọ́ kan tá à ń ṣèpàdé ní lágbowó bẹ́ẹ̀ mọ̀ ni nígbà tá à ń gbàdúrà fáwọn èèyàn ṣe làwọn áńgẹ́lì sì farahàn ọdẹ nìkan tó rí lọ kódà arábìnrin kan tó tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà ńjọ́ náà kò rírú ẹ̀ rí ìgbà mo ní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbàdúrà tẹ́ ẹ ní lówòsàn ọyẹ bọ́ta o bí wọ́n ṣe bọ́ta tí wọ́n tò èmi kan sì ń gbọ́wọ́ lé wọn ni Ọlọ́run sì sí ojú arábìnrin ọ̀sẹ̀sẹ̀ wà ṣọ́ọ̀ṣì ńgbà àkọ́kọ́ ni kí ni ó rí i pé lẹ́yìn gbogbo àwọn tí wọ́n tò wájú àwọn áńgẹ́lì tò wọ́n wá na ìyẹ́ wọn sókè ìyẹ́ wọn wá kanra wọn ẹ̀rù bà dé bíi pé kọ̀ wá mọ́ ẹni tó ṣẹlẹ̀ ni pé ìkan náà ránṣẹ́ Ọlọ́run kan rí ni pé kí ló ṣẹni tó dàbí pẹ́rù ń bọ̀ wá pè ó ní bóun ṣe ó ní bí pẹ́tọ̀ ṣe ń gbàdúrà fáwọn èèyàn lòun rí àwọn áńgẹ́lì tí wọ́n sì tò lẹ́yìn àwọn èèyàn náà tí wọ́n fìyẹ́ kanra wọn ẹ̀yin èèyàn mi tẹ́ wà nílé òótọ́ ọ̀rọ̀ pọ̀nbélé mọ̀ ń sọ fún àyè o ìwọ tó bá fẹ́ lọ ìjọba ọ̀run ó nílò ìyè nínú Kristi kò sí ọ̀nà míì Ọlọ́run Olódùmarè ńlọ rán mi sí ọ kò sọ́nà míì lásàlẹ̀ yìí ntí mò ń sọ kì í sọ̀rọ̀ ọ̀tàn kì í ṣe pé èèyàn kó nǹkan jọ ntí mo mọ̀ dáadáa ni mo ṣe tó ń ṣàkàwé fún àtọ́lọ̀ ti mú lọ sọ́run èyí ni pé nínú Bíbélì àti nínú ayé tá a wà báyìí nínú ìwé Àìsáyà orí 6 ẹ rántí tí Bíbélì sọ mbẹ àmúwòlé Àìsáyà náà lọ èyí ni pé ntí mò ń láyé ayé ọkọjá pé bóyọ́gbọ́n ẹnìkan bóyọ́gbọ́n èèyàn òótọ́ ọ̀rọ̀ pọ̀nbélé ni ó ní ọdún tí Ùsáyà ọba kú èmi rí Olúwa jókòó lórí ìtẹ́ tó ga tí ó sì gbé ara sókè ìṣẹ́ tí aṣọ ògúnwà rẹ̀ kún tẹ́ḿpìlì àwọn séráfù dúró lórí òkè nígbà bá dijọ́ mẹ́jọ wọ́n sọ fún àwọn ìpín áńgẹ́lì àti wọ́n wà níbi ìtẹ́ Ọlọ́run Olódùmarè àmúwòlé Àìsáyà lórí ẹ kódà Kenneth Hagin yẹn náà tá a mú lọ òun náà ràn tí wọ́n wà ń bẹ̀ wọ́n ṣàlàyé bí wọ́n ṣe rí ẹ̀yin èèyàn mi tẹ́ wà nílé ẹ lè mọ́ tí ìrírú mi rí o torí pé Ọlọ́run rán mi sí yín ni o wọn ò fẹ́ kẹ́ ẹ lọ́rùn àpáàdì nǹkan kan náà lẹ́ẹ̀ṣẹ̀ ẹ̀yin ẹ sọ pé Olúwa mọ́tọ̀ wá lásàlẹ̀ kódà ẹ̀yin tí ọba dá lójú ẹ̀yin ò ṣe béèrè lọ Ọlọ́run pé Ọlọ́run sóòótọ́ ọ̀rọ̀ ń pátọ̀ wà ń sọ láyé mi yóò sì dọ̀ lóhùn Bíbélì ní tó bá jẹ́wọ́ pé Jésù lólúwa tó gbà pé Ọlọ́run jí dìde kó ní òkú àgbọ̀ ọ̀la ó lè gbà wọ́n náà lálẹ́ yìí tó bá fàyè lè ó sì lọ jọbọ ọ̀run irú mi ní ìsìn ọ̀dà lójú tádà pé tí n bá fàyè lẹ̀
wọ́n lọ ìjọba ọ̀run ǹjẹ́ ẹ mọ̀ wípé kò sí tó dàbí kọ́ ọmọ bí ọ̀lọ́tọ̀ ọba fàyè lẹ̀ inú mi ó dùn kó o ṣe pè sínú ayé rẹ lálẹ́ yóò dárí àìṣedéédé rẹ jẹ́ ọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tó rí ọ dá ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ yóò dárí jẹ́ ọ ìwọ náà sì dọ́mọ ìjọba ọ̀run ọjà gbàdúrà sọ pé sínú ayé ẹ̀ lálẹ́ yóò sì gbà ọ́ là ọlọ́run olódùmarè mo tún ti sọ bó ṣe ní sọ o ràn èèyàn ẹ̀ lọ́wọ́ o olúwa ọfẹ́ wọn wọnú ìjọba rẹ ràn wọ́n lọ́wọ́ ìwọ ló lè ràn wọ́n lọ́wọ́ olúwa jọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù olúwa wa àmín ògo ni fórúkọ rẹ o èmi náà pàtó gbogbo wa o èmi ń pàtó Gbadé Ògúnlànà ẹ mọ̀ tẹ̀lé ń ká lọ ń gbọ́ bá tún dijọ́ mẹ́jọ ó dàárọ̀.